èyí lohun tó pa pásítọ̀ Túndé Bákàrè, Sunday Ìgbòho àti Buhari pọ̀. Fún àwọn tí wọn kò bá mọ̀, ọ̀rọ̀ kan tí pásítọ̀ Túndé Bákàrè sọ nígbàrà tí Sunday Ìgbòho sọ̀rọ̀ lórí ikú ààrẹ àná Muhammadu Buhari dá wàhálà gidi sílẹ̀ lórí ayélujára o. Ọ̀rọ̀ náà fa ìbínú ọ̀pọ̀ àwọn èèyàn. Àwọn míì sì sọ̀rọ̀ sí pásítọ̀ náà pẹ̀lú ìkanra. Bí ẹni tó fi rin lórin tó gbóhùn agogo ni o, kò sí yàtọ̀ sí ẹni tó tọ̀pá bọ isà ejò tó rí nǹkan agbénisáré. Títí di bí a ti ń wí yìí, ọ̀rọ̀ náà kò tí ì tán pàápàá, nítorí níṣe làwọn míì ń sọ pé àwọn ò rò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn yóò ti ẹnu pásítọ̀ Bákàrè jáde. Kí ló ṣẹlẹ̀ gan-an? Nígbà tí ààrẹ àná Muhammadu Buhari kú nílùú London lọ́jọ́ 13 oṣù keje 2025 tá a wà nínú ẹ̀ yìí, Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ayé ń pè ní Sunday Ìgbòho, sọ̀rọ̀ kan jáde lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ayélujára. Fídíò náà sì kárí ibi gbogbo. Ìgbòho fi ìdùnnú ẹ̀ hàn pé Ọlọ́run gbé òun lékè Buhari ni, pé ìfarẹ́yìn ẹni tẹ̀ ìgégélékè ẹrù. Òun Sunday Ìgbòho borí ọ̀tá òun ayérayé. Sunday Ìgbòho ní ẹni tó múra ní gbogbo ọ̀nà láti pa òun, tó rán àwọn DSS sílé òun pé kí wọ́n wá pa òun lọ́jọ́ 4 oṣù keje ọdún 2021. Òun náà ló kú túẹ́ nínú oṣù keje yìí kan náà o. Kí ẹ máa wo iṣẹ́ Ọlọ́run. Ìgbòho ní kí gbogbo èèyàn fi ọ̀rọ̀ náà ṣe àríkọ́gbọ́n, torí nígbà míì tí èèyàn bá ń lẹ̀mí aláìṣẹ̀ kiri, kó má jẹ́ pé onítọ̀hún ni ẹ̀mí ẹ̀ yóò bọ́ o. Ó ní àkútúkún Buhari, àti pé bí Buhari wà lọ́run jù bẹ́ẹ̀ lọ, ìyẹn kò lè sọ pé kí òun má ja ìjàgbara ẹni fún Yorùbá ní tòun. Bí Ìgbòho ti ń fi ìbínú ohun tí àwọn ìjọba Buhari ṣe fún un yìí hàn, bẹ́ẹ̀ náà ni inú ẹ̀ ń dùn pé nígbẹ̀yìngbẹ́yìn ẹni tó ń lépa ẹ̀mí òun ti lọ. Ní wàrà ṣẹṣà tí ọ̀rọ̀ náà jáde, làwọn kan ti bẹ̀rẹ̀ sí fèsì, tí àwọn míì ń kí ọkùnrin ajìjàgbara náà pé ó kú ìjà, ó kú oríire, ó kú àṣeyọrí, ó káre láyé, ọmọkùnrin gidi. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kò yẹ kó máa fi ikú yọ ẹni tó ti kú o, pé kò yẹ kó máa bú òkú ọ̀run. Obìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan sì jáde gidi fún un pé àṣejù òun pàápàá ti pọ̀ jù, kó gbé jẹ́ jàre. Àmọ́ o, abúnilọ́lẹ̀ kò mọ ohun tó ń ṣe níní. Àwọn tí wọ́n ń yin Ìgbòho pọ̀ gan-an ju àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa lọ. Èyí tó mú ìyanu fáwọn èèyàn jù ṣáá ni pé lọ́jọ́ kejì tí Sunday Ìgbòho sọ̀rọ̀ yìí gan-an, òjíṣẹ́ Ọlọ́run tóun náà máa ń ṣe òṣèlú lẹ́gbẹ̀ẹ́ kan ní pásítọ̀ Túndé Bákàrè jáde ló bá ju ọ̀rọ̀ tá a wí yìí sílẹ̀ o. Ọ̀rọ̀ náà ló sì di awuyewuye. Pásítọ̀ Bákàrè ní Buhari fẹnu ara ẹ̀ sọ fóun pé òun ò mọ kinní kan, òun ò mọ ohun tó pa àwọn DSS pọ̀ pẹ̀lú Sunday Ìgbòho, òun ò sì mọ bí wọ́n ṣe lọ sílé ẹ̀ o, pé òun kò mọ nǹkan kan nípa ẹ̀ rárá. Bákàrè ní Buhari sọ fóun pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn DSS yìí máa ń ṣe ohun tí òun kò rán wọn, pé nígbà tí wọ́n bá ń ṣe kinní náà lọ́wọ́, tí àwọn èèyàn bá béèrè ẹni tó rán wọn, wọn yóò máa sọ pé order from above, pé àṣẹ láti òkè wá làwọn ń tẹ̀lé ni. Pé Buhari ní ẹni tó wà lókè tó ń pa irú àṣẹ bẹ́ẹ̀ fún wọn ló ń gan kò mọ̀ o. Ó ní òun mọ̀ pé Buhari kò jẹ́ parọ́ fóun, nítorí ẹ̀ lòun sì ṣe gbà á gbọ́ pé kò mọ̀ kinní kan nípa ọ̀rọ̀ Sunday Ìgbòho. Àwọn ẹ̀ṣọ́ elétò ààbò, àwọn DSS, àwọn ọlọ́pàá àtàwọn míì nínú ìjọba ló wà nídìí ọ̀rọ̀ ọmọkùnrin náà, pé kì í ṣe Buhari rárá. Ọ̀rọ̀ tí pásítọ̀ Bákàrè sọ tó di wàhálà rèé, òun làwọn èèyàn bá jáde sí òjíṣẹ́ Ọlọ́run náà. Àwọn míì ń sọ pé kí ló dé tí Bákàrè dúró di àkókò yìí kó tó sọ jáde. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé irọ́ ni Buhari pa fún un. Àwọn kan tilẹ̀ pé òun náà ló purọ́, wọ́n ní irọ́ ló ń pa. Ọ̀kan náà ní gbogbo wọn, olóṣèlú ni, nítorí ẹ̀ ló ṣe fẹ́ máa pọ́n irọ́ léwé fáwọn. Àwọn kan sọ̀rọ̀ ọlọ́gbọ́n o, wọ́n ní nígbà tó lọ bá Buhari, tí Buhari sọ pé òun kò mọ kinní kan lọ́rọ̀ àwọn DSS, ṣé òun fúnra ẹ̀ kì í ka ìwé ìròyìn ni, àbí kì í gbọ́ rédíò, àbí kì í wo tẹlifíṣàn? Ṣé kò rí pé wọ́n lọ sílé Ìgbòho, wọ́n pààyàn níbẹ̀ ni? Ṣé kò rí pé wọ́n lé Ìgbòho dé Kútọnu ni? Ta ló pàṣẹ pé kí àwọn ìjọba ilẹ̀ Benin má fi Ìgbòho sílẹ̀?
ta ló sì sọ pé dandan ni kí wọ́n máa gbé e bọ̀ ní Nàìjíríà? Àwọn wo ló ṣètò tí wọ́n fi jù ú sẹ́wọ̀n ní Benin? Àti pé kí ni ọ̀gá sọ́jà ìgbà náà Tọ́kọ̀ Buratai wá lọ sọ́dọ̀ ìjọba Benin lásìkò tí Ìgbòho wà lọ́dọ̀ wọn? Àbí àwọn èèyàn wọ̀nyí ń ṣe gbogbo ẹ̀ láì jẹ́ pé kí Buhari mọ̀ ni? Tí gbogbo eléyìí bá ṣẹlẹ̀ lábẹ́ olórí ìjọba kan tí olórí náà lóun kò mọ̀, á jẹ́ pé kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ jẹ́ olórí ìlú rárá. Àwọn ohun tí àwọn èèyàn ń sọ nìyí, tí àwọn míín sì nígbàgbọ́ pé tí kì í bá ṣe pé Buhari ń purọ́ fún Túndé Bákàrè, á jẹ́ pé ó ń tàn án jẹ ni. Bí Túndé Bákàrè kò bá sì mọ̀ pé Buhari ń purọ́ tàbí pé ó ń tàn òun jẹ nígbà náà, á jẹ́ pé òun fúnra ẹ̀ ń parọ́ fáwọn ọmọ Nàìjíríà tàbí kó jẹ́ ó ń tàn wọ́n jẹ ni. Ohun tó sì ń dùn wọ́n lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí rèé tí àwọn kan sì ń fi ìbínú sọ̀rọ̀ sí i. Ṣùgbọ́n ìyanu kan wà nínú ọ̀rọ̀ yìí o. Ìyẹn náà ni pé bí gbogbo àwọn èèyàn ti ń sọ báyìí tó, tí àwọn tí wọ́n fẹ́ràn Ìgbòho sì ń bínú sọ̀rọ̀ sí Bákàrè, Ìgbòho fúnra ẹ̀ kò wí kinní kan o. A kì í ṣàfárí lẹ́yìn olórí. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá mọ ọkùnrin tí wọ́n ń pè ní ọmọ májàsọ́lá yìí mọ̀ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í bá a lábo. Bí ẹnìkan bá ti gbé ohun tí kò dáa wá ni yóò ti jù ú padà fún un, torí òkúta bá sọ fọ́pẹ́ lọ́pẹ́ sọ mọ́ ni. Ṣùgbọ́n ní ti pásítọ̀ Bákàrè, Ìgbòho kò máa wí kinní kan o. Ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí ni pé àwọn èèyàn kò mọ̀ tẹ́lẹ̀ pé nǹkan ti wà láàrin Sunday Ìgbòho àti pásítọ̀ Bákàrè. Kí ló wà láàrin wọn? Báyìí ni, ní 2021 nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀, tí Sunday Ìgbòho ní kí àwọn Fúlàní gbogbo kúrò ní agbègbè Ìbàràpá níbi tí wọ́n ti ń fa wàhálà pẹ̀lú àwọn ọmọ onílùú, tó fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ kan péré. Ìyẹn láyé ọkùnrin Fúlàní kan tí wọ́n ń pè ní Wákìlì, tí ọ̀rọ̀ náà sì di ariwo, tí ìjọba àtàwọn aráàlú ń bẹ̀rù, tí wọ́n sì ń sọ pé wọn yóò pa Sunday Ìgbòho tàbí kí wọ́n jù ú sẹ́wọ̀n, tí ẹ̀rù sì ń ba àwọn Fúlàní gbogbo fúnra wọn. Túndé Bákàrè fúnra ẹ̀ ló pe Sunday Ìgbòho. Pásítọ̀ náà fẹnu ara rẹ̀ sọ ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2021 báyìí pé nígbà tí wàhálà yìí ń gbóná, tí Sunday Ìgbòho fún àwọn Fúlàní Ìbàràpá lọ́jọ́ méje pé kí wọ́n fi jáde kúrò ní agbègbè náà, mo mọ̀ pé wàhálà gidi ló ń bọ̀ fún gbogbo wa yẹn o. Torí bẹ́ẹ̀ ni mo ṣe ń wá Ìgbòho pé ká jọ ríra ká sọ̀rọ̀. Mo ti gbọ́ tó ń pariwo orúkọ Rashidi Ládọjà, tó sọ pé bàbá òun ni, aláfẹ̀yìntì òun ni. Ìyẹn ni mo ṣe ń fẹ́ pe Ládọjà nítorí mo ní nọ́mbà wọn lọ́wọ́. Àmọ́ kí n tó pé ọ̀gá àgbà ọlọ́pàá kan sọ fún mi pé òun mọ ẹni tó ní nọ́mbà Ìgbòho lọ́wọ́. Bí mo ṣe gbà á nìyẹn. Mo bá Ìgbòho sọ̀rọ̀ fúnra mi. Mo sọ fún un pé àfi ká fi sùúrù yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, pé nǹkan tí kò dáa ló ń ṣẹlẹ̀ lóòótọ́, àmọ́ òun náà kò tún gbọ́dọ̀ fi nǹkan tí kò dáa míì kún, kó jẹ́ ká wá ọ̀nà míì tí a fi lè yanjú ọ̀rọ̀ náà. Ìyẹn ni mo fi ní kó wá sí Èkó kó jẹ́ ká jọ ríra. Òun náà sì gbà bẹ́ẹ̀. Àmọ́ kó tó di ọjọ́ tí a fẹ́ ríra yẹn, ara bàbá ò yá. Ó sì ní òun ń gbé wọn lọ sí ọsibítù ní Ìsẹ́yìn. Mo ní ó dáa bẹ́ẹ̀ kó tètè gbé e lọ nítorí ìlera làgbà. Ohun tí Túndé Bákàrè sọ lọ́jọ́ kejì oṣù kejì ọdún 2021 nìyẹn. Èyí tó fi hàn pé àjọsọ ọ̀rọ̀ àti àjọṣe wà láàrin òun àti Ìgbòho. Ṣùgbọ́n èyí tó pa bámbárì ní ti ìgbà tí wọ́n lọ sílé Ìgbòho, tí wọ́n dá wàhálà ńlá sílẹ̀ láàrin òru, tí wọ́n pààyàn, tí wọ́n bà nǹkan jẹ́, tí wọ́n sì ń wá láti mú un. Ọjọ́ 4 oṣù keje 2021 ní eléyìí ṣẹlẹ̀. Nígbà tó sì di ọjọ́ 25 oṣù náà tí ìjọba Buhari kò wí kinní kan ju ariwo tí àwọn DSS ń pa pé apààyàn ní Sunday Ìgbòho, ajagunta ni, àwọn bá ìbọn oríṣiríṣi àti oògùn nílé ẹ̀, tí wọ́n sì kó gbogbo ẹrù tí Ìgbòho padà sọ pé òun kò mọ ibi tí wọ́n ti rí i síta. Pásítọ̀ Bákàrè ló jáde sí gbangba o. Kì í ṣe pé pásítọ̀ náà jáde pẹ̀lú eré, ó jáde pẹ̀lú ìjà ni. Ó sì sọ̀rọ̀ sí Buhari débi pé èèyàn kò ní mọ̀ pé wọ́n ti jọ ṣe ọ̀rẹ́ rí tàbí pé wọ́n ti ní àjọṣepọ̀ kankan. Ó sọ̀rọ̀ gidi sí i ni nítorí Sunday Ìgbòho. Ojútáyé ló ti sọ̀rọ̀ náà ní gbangba ní ọjọ́ Sunday ọjọ́ 25 oṣù keje ní pẹpẹ ibi tó ti ń wàásù ni. Ó ní kí ló ń ṣe Buhari tó ń ṣe bí ẹni pé òun tàbí àwọn ẹ̀yà ẹ̀ Fúlàní nìkan ni wọ́n ní Nàìjíríà. Pé kí ni Sunday Ìgbòho ṣe tí wọ́n fi lọ ba ilé ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀? Kí ló ṣe tí wọ́n fi ń wá ẹ̀mí ẹ̀ kiri? Ó ní pàlàpàlà níjọba náà ń ṣe tí wọn ò bá rẹni wí fáwọn. Láti máa lé ẹ̀mí irú Sunday Ìgbòho kiri kì í ṣe ohun tó dáa. Ìwà ìkà, ìwà burúkú gbáà ni, nítorí kò sóhun aburú tọmọkùnrin náà ṣe.
ìjà àwọn èèyàn ẹ̀ ló ń gbè, ẹnìkan ò sì lè ní kó má gbèjà Yorùbá nígbà tó jọmọ Yorùbá ni. Lọ́jọ́ náà Bákàrè fọba lé, ó ní níbi tọ́rọ̀ òun àti Buhari dé báyìí o, òun ò ní rí mọ́, òun ò ní sọ̀rọ̀ sí i, òun kò sì fẹ́ mọ ohun tó ń ṣe mọ́, káwọn jọ bẹ̀rẹ̀ ìjà kí kálukú fi tiẹ̀ ṣe tirẹ̀ láti ọjọ́ náà lọ. Ohun pàtàkì kan wà nínú ọ̀rọ̀ tí Bákàrè sọ ránṣẹ́ sí Buhari yìí o. Ìdí ni pé lásìkò náà ohun kan mà gbóná gan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú Yorùbá ni wọ́n ti fà sẹ́yìn, wọ́n sá lọ bámúbámú, kò sí ẹni tó jáde sí gbangba nínú wọn mọ́. Wọ́n ní àwọn ń dá sí ọ̀rọ̀ náà lábẹ́lẹ̀ ni, kò sí sẹ́ni tó mọ̀ bí irọ́ ni wọ́n ń pa tàbí òótọ́ ni wọ́n ń sọ. Àwọn míì pàápàá, ìyẹn nínú àwọn àgbà Yorùbá yìí, ń sọ kiri pé Ọlọ́run ló mú Sunday Ìgbòho ni, pé ta ló rán níṣẹ́ tó ń ṣe yẹn, ohun tí ojú aláṣejù máa ń rí lójú ẹ̀ rí yẹn. Àwọn míì nínú àwọn Yorùbá yìí pàápàá ń ṣiṣẹ́ fún àwọn DSS àti àwọn ìjọba láti mọ ibi tí Sunday Ìgbòho wà kí wọ́n lè mú un. Ju gbogbo ẹ̀ lọ, ọjọ́ àti ìwà ọ̀dàlẹ̀ kò jẹ́ kí àwọn púpọ̀ lè sọ̀rọ̀ nígbà tí nǹkan le gidi fún Ìgbòho nítorí ọ̀rọ̀ Yorùbá. Àsìkò náà ni Túndé Bákàrè jáde yẹn o, tó sì sọ̀rọ̀ sí Buhari àti ìjọba rẹ̀ àti àwọn DSS, tó sì lérí sí wọn pé òun dúró dè wọ́n o, tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n wá mú òun nígbà tó ti jẹ́ ohun tó kù tí Buhari àtàwọn èèyàn ẹ̀ ń ṣe báyìí ni láti mú ẹni gbogbo tó bá sọ̀rọ̀ kí wọ́n sì máa lépa ẹ̀mí wọn kiri. Ó ṣeéṣe kó jẹ́ Bákàrè tún ṣe àwọn nǹkan ìrànwọ́ míì fún Sunday Ìgbòho níkọ̀rọ̀, ìyẹn ni ọmọkùnrin náà sì ṣe wí nǹkan kan. Àwọn nǹkan wọ̀nyí ló lè fà á tí Sunday Ìgbòho kò fi ja Túndé Bákàrè níyàn nígbà tó sọ̀rọ̀ tó sọ. Nítorí ó ní lẹ́yìn tí òun bú Buhari lórí tẹlifíṣàn níbi ìwàásù ní gbangba bẹ́ẹ̀, níṣe ló ránṣẹ́ pé òun. Ìgbà náà ló sì sọ fóun pé òun ò mọ kinní kan nípa ọ̀rọ̀ náà rárá. Bí Buhari kò bá mọ kinní kan nínú ọ̀rọ̀ náà ní tòótọ́, tó bá jẹ́ àwọn aláṣejù òṣìṣẹ́ DSS àti àwọn mínísítà Fúlàní kan tó wà nínú ìjọba Buhari ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà. Ohun tí àwọn èèyàn ń sọ báyìí ni pé àsìkò tí ìjọba tó wà lóde gbọ́dọ̀ dá sí gan nìyẹn. Nítorí Ìgbòho ti sọ ohun tí òun fẹ́ síta o. Ó ní kí wọ́n yọ orúkọ òun kúrò nínú wanted list, ìyẹn nínú orúkọ àwọn ọ̀daràn tí ìjọba Nàìjíríà ń wá. Ó sọ ọ́ láàfin ọba orílẹ̀ Igbọ́n, ọba Olúṣọlá Àlàó lọ́sẹ̀ yìí náà ni o, pé òun kì í ṣe ọ̀daràn kíjọba yọ orúkọ òun kúrò nínú ìwé aburú wọn. Ó ní Yorùbá lòun, òun ò sì lè rí ìpalára fáwọn ẹ̀yà òun kí òun má sọ̀rọ̀. Ìyẹn kì í ṣe pé òun ṣẹ̀ sófin ìjọba tàbí pé òun fẹ́ da Nàìjíríà rú ni. Èyí ni pé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ tí pásítọ̀ Túndé Bákàrè sọ yìí padà ran Ìgbòho lọ́wọ́ lásìkò tá a wà yìí o. Nítorí bí Buhari bá sọ fún Bákàrè pé òun kò mọ kinní kan nípa ọ̀rọ̀ náà, tí ìjọba tó wà lóde yìí bá wádìí ẹ̀ wò, a jẹ́ pé kì í ṣe ìjọba Nàìjíríà ló rán àwọn èèyàn náà níṣẹ́ nìyẹn. Èyí sì mú nǹkan rọrùn fáwọn olórí ìjọba àsìkò yìí láti tú okùn lọ́rùn Ìgbòho. Bàbá sálẹ̀ ni tá a bá bá ní ìwọ̀n la bá ní ìṣọ̀tá mọ́ o. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí gan-an nìyẹn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ pásítọ̀ Bákàrè àti ti Sunday Ìgbòho fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.